ìtàn ìṣẹ̀dálẹ̀ ará iwájú ẹ̀ súré ẹ̀rù ẹ̀yìn ẹ̀ bọ̀ ṣẹ̀ṣẹ̀ òjò wọ́n dé ẹ̀wá gbẹmí ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣáun agbéwé nínú bí ẹyẹ afàkàṣù èdè bọ́ni yóò ọ̀jìmì ṣèdègbèdè mèdèrọ èdè bíi láàdì Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa pàdé ìyàbìdó onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá, ìtàn ìbílẹ̀ Yorùbá, àwọn akọni Yorùbá, àwọn ọdún ìbílẹ̀ Yorùbá, àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́. Ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Kí èdè, àṣà, ìṣe àti ìran Yorùbá má dùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè. Ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá àtàtà ká lè máa lékún mímọ̀ àtòyé. Ó yá alákàṣù èdè máa dá kékelúkẹ dábí ẹdùn rọ̀ bí òwe. Aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìyí ò sì ní ṣe tiẹ̀ láṣẹ Èdùmàrè. Mo ṣàṣẹ àṣẹ Èdùmàrè. Pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn orí ẹ̀yin èèyàn yẹ̀yìn olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí pé ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú àjì, ẹ kú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ tìyín. A kú gbogbo ọjọ́ ṣe rí àsìkò bí gbogbo nǹkan ṣe ń lọ láṣẹ Elédùmarè tí wa ò ní lè ju tayé lọ yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ̀. Ǹjẹ́ ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó lé èémí tá a fi ń dá kékeré tá à ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe ń gbé èémí bẹ́ẹ̀nú ẹni là ń gbápá là ń gbẹ́sẹ̀ là ń pé mo jẹ́ gbá mo jáwo bí n tó jẹ́ bùkátà Olódùmarè nínú wa ẹ̀yìn èémí bó bá ti fi yàn lẹ̀ gbogbo ọkọ̀ gbogbo ọlá gbogbo ipò gbogbo oyè tó lè kò kéèyàn ó gbà láyé báyìí gbogbo ẹ̀ ti ibú tẹ́nu ó di ká máa ní bolẹ̀ gbókù sí bàbá mi òkè tí ò wá ti jẹ́ tèmi àtẹ̀yìn ó dòkú lásìkò yìí òun náà làwa ṣèbà. Olúwabùkọ́lá Adélékè yìí náà bí alákàṣù èdè mú tí wọ́n ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ àmọ́ tí ò ní àkànṣe la fi ṣe. Ṣé ẹ mọ̀ wípé bí a bá ṣiṣẹ́ tá a fẹ́ kára yí ó mọṣẹ́ tá a ṣe ó sọ̀tá jẹ́ lòmí ò wò ó ká má bàa dàbí ọ̀ṣẹ́bọkẹ́bọ jẹ. Kò sí nǹkan tó ṣe bó fi júwe ẹbọ rẹ̀ ju kó sọ pé ẹbọ òun kú pé ẹbọ òun kú lọ. Àmọ́ bójú mi ìbá wò ó wọ́n lè sọ wípé kíní yìí pé o àbí ò pé ṣó bójú mu àbí ò bójú mu ṣó tiẹ̀ bá ń tó ń ṣẹlẹ̀ láyé lásìkò mu àbí ò bá mu. Ǹjẹ́ iṣẹ́ pàtàkì kan tiẹ̀ wà tí iṣẹ́ àpilẹ̀kọ yìí tó ń jẹ́ fún àwọn èèyàn wa? Kí ni ìdí tá a fi lè sọ wípé àwọn èèyàn wa o ẹ̀wùyẹ̀ṣẹ́ ìwò torí ẹ̀ ni mo ṣe wá fi ọmọdé ara mi bàgbà ń ṣẹ́. Mo sì dúpẹ́ torí bá a bá sọ wípé mo fọmọdé ara mi bàgbà ń ṣẹ́ tí n bá kà á tí mi bá ní parọ́ eléyìí á jẹ́ bí ẹ̀kẹta tí ń bẹ̀ wọ́n torí akọ́kọ́ bẹ̀ wọ́n kó tó kíwì ó tó di títẹ̀ jáde gan. Àwọn tó bá ti láǹfààní láti wòwe ẹ̀ rí wípé àwọn tí ó jẹ́ àríwísí wọn ó wà ní ẹ̀yìn ìwé ọ̀hún náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ ńgbà tá a tún wá ṣe tán a tún pè wọ́n mo tún ti wá débi ìṣe mi mo tún pè wọ́n lé ní àwọn náà sì jẹ́ mi. Ṣé mọ̀ wípé ó yẹ ká kí wọn ó yẹ ká kí wọn ó yẹ ká kàn sára sí wọn pé wọ́n kó àìfojúkẹ́rí ẹni wọ́n kó àìkání àìfojúbíntí ẹni wọ́n kó ìkání sí wọ́n kó ìkánilé. Pẹ̀lú eléyìí ni mo fi ń kí ẹ̀gbọ́n àti ọ̀gá mi pàtàkì alàgbà Ọlánrewájú Àkànó wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ sì káàbọ̀ sórí àkànṣe ètò ìṣẹ̀dálẹ̀ ti àsìkò yìí ẹ kú dédé àsìkò yìí o bàbá wa. Ẹ ṣe púpọ̀ olóòtú. Bí àbá bìnrin ẹ má bínú pé mo hùwà ọ̀yájú àbúrò tí ń pẹ̀gbọ́n rẹ̀ ló kọ ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa ní kíkún. Orúkọ tèmi ni Àkànó Wàsíù Ọlánrewájú. Ẹ ṣeun púpọ̀. Tí a bá kà ní ẹni èjì á ti tó bí ọdún mélòó kan tí mo ti ń dà yín láàmú lórí olóòótọ́ kó lè kú sí Kóríkà
ẹ má bínú ọlọ́run ló gbé mi tìyẹ lọ́mọ ọlọ́run ló ní ẹ lábúrò oníjàngbọ̀n àbí. rárá o kò sí ìdààmú kankan bẹ́ẹ̀ kó lè torí dáná ni gbogbo àjọ ń ṣe. bẹ́ẹ̀ ni inú mi dùn ìgbà kí ìgbà tẹ bá pè mí tayọ̀tayọ̀ ni màá fi jẹ́. ẹ ṣeun ọlọ́run adẹ́rù àjẹ́ káwa náà mọ rí yín bá Àmín àṣẹ. ládùúgbò ìmọ̀ yín ò ní fọ́ Àmín àṣẹ. torí ìgbà tí èèyàn bá gbà mú òun láyé rántí ẹni ṣe é mọ̀ wípé ẹni tí ò bá gbà mú kò sẹ́ni tí ó mọ̀ bí ó wà bó wà gan èèyàn ò ní wo ibi tó wà ẹ mọ̀ bá gbà mú ní gbogbo ìgbà Àmín aṣọ àṣẹ. yìí yóò sì ní fàyà ẹgbẹ́ àṣẹ ní pápápá ìwé olóòótọ́ kò ní kú sípò ìkà ẹ mọ̀ parọ́ nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ àkòrí yẹn pẹ̀lú irú èèyàn tó kọ́ kí ló kọ́kọ́ wá sí ọkàn yín mo mọ̀ pé lè yóò sínú tí mo sọ fún yín pé bí yín. bẹ́ẹ̀ ni nígbà tí mo kọ́kọ́ gbọ́ àkọ́rí olóòótọ́ ò ní kú sípò ìkà mo mọ̀ yí pé nǹkan kan ní òògùn òǹkọ̀wé ní kẹsẹ̀ ẹnu tàbí ìrírí kan tàbí ìṣẹ̀lẹ̀ kan ló máa gún òǹkọ̀wé ní kẹsẹ̀ ẹnu láti lè kọ ìwé lórí orí ọ̀rọ̀ tí ṣe olóòótọ́ kì kò ní kú sípò ìkà gẹ́gẹ́ bí Yorùbá náà ti máa ń sọ tẹ́lẹ̀ pé kàkà kan olóòótọ́ jẹ́ sí kòtò mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìyanu mo mọ̀ yí pé iṣẹ́ tí Bùkọ́lá ọmọ Adélékè bá ṣe atátó iyọ̀ dùn kì í ṣe pé mo rójú Bùkọ́lá òun mo ṣe máa sọ pé ọ̀pẹ̀lẹ́ngẹ̀ obìnrin tó fi gbogbo ara ṣe kìkì wọn ẹmbásì ka ìwé náà yóò mọ ìpè tó nǹkan kì í sí ẹsẹ̀ ràgó. ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ sá ẹ já wa lọ sí ibi tá à ń lọ kí n má bàa dà yín lágara tí a bá wo inú ìwé yìí bí irú àwọn ọ̀nà èdè mélòó la lè fi ojú ṣe mọ̀ pé ń bẹ lọ́wọ́ ti yín báyìí ní ti wò ó. ọ̀nà èdè tó wà ń bẹ pọ̀ kì í ṣọ̀rọ̀ bíi ojú mẹ́wàá lọ tó jẹ́ pé wà nínú ẹ̀ lóríṣiríṣi ni o tó jẹ́ pé mo láwọn tí mo fà jáde nínú ẹ̀ mo rí bíi méjìdínlógún tí ó wà lọ́wọ́ mi bí tí mo ṣiṣẹ́ lé lórí tí mo sì rí pé wọ́n mú kí ìwé yìí kó dùn kó lárin wọ́n lè èdè bí mo ṣe sọ nínú nǹkan tí mo kọ sẹ́yìn ìwé pé ṣe ni wọ́n ṣe tawọ́ tẹsẹ̀ gbẹ́rù mi sọ̀nù nínú ìwé yìí ọ̀nà èdè ó kún fọ́fọ́ sínú ìwé bẹ́ẹ̀ ni. bíi mélòó ẹ fún wa ní àpẹẹrẹ bíi mélòó kan ṣé ẹ mọ̀ wípé ṣe tá a bá ń sọ̀rọ̀ ó yẹ ká fi àpẹẹrẹ gbé èrò wa lẹ́sẹ̀. tí ẹ bá wo ojú ìwé kìíní a rí orin tí mọ̀sínúmọ̀síkùn tí ó ń kọ orin yìí dàbí àdúrà tó fi ń bẹ ẹlẹ́dẹ̀ sọ̀rọ̀ pé kó lè ṣàánú fún un láti tún un sílẹ̀ ní ibi tó wà tẹ́ bá wo orin yẹn ó lọ báyìí tó ní pé olúwa nìkan ló kù tó lè gbà mí ènìyàn ti fi ṣe ènìyàn mi olódùmarè nìkan ló kù mí kù dákun jọ̀wọ́ ṣíjú àánú rẹ̀ wò mí eléyìí ó tá bá wò ó wà lójú ìwé kìíní orin àti àdúrà ó ní eléyìí jẹ́ orin ọ̀nà orin ló fi kọ ṣùgbọ́n òun fi ń ṣe àdúrà fún pé kóun fi rí àánú gbà láti kú ní ipò tó wà tó jẹ́ wípé kò mọ ẹsẹ̀ bákan náà ó tún wà ní ojú ìwé kẹsàn-án tó bá jẹ́ ti òwe eléyìí ò ló ń kà nínú ìwé yìí òwe tó wà ń bẹ̀ mi ò lè kà tán tá bá wo ojú ìwé kìíní ojú ìwé kẹjọ ojú ìwé kọkànlá ìkejìlá ìkẹẹ̀ẹ́dógún ìkọkànlélógún ìkẹrìnlélógún kejìdínlọ́gbọ̀n ojú ìwé ọgbọ̀n kẹtàlélọ́gbọ̀n karùndínlógójì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe náà ṣe kí ni o náà sòdò sí ẹwọ àpẹẹrẹ oníbi ẹlẹ́ṣẹ̀ kan àbọ̀ bá rí arọ yóò dúpẹ́ pé tí òun tún sàn ju ti arọ lọ ọ̀pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ó wà nínú ìwé yìí tó jẹ́ pé òwe wọn bá àwọn tí mo rí ṣáàjọ nìyí ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n pọ̀ tó wà nínú ìwé yìí a rí àṣẹ ẹbí àti ìdílé
Gègé bọ́ sínú àṣà báwo. ẹ má jẹ́ ká tí lọ síbi Torí mo fẹ́ bẹ̀rẹ̀ àṣà ní ẹ má tí jẹ́ ká lọ síbi àṣà ẹ jẹ́ ká lọ síbi lẹ́yìn eléyìí ìwúre òbí a rí pé ìyá Àjàní ń wúre fún. Ṣẹ̀fárẹ̀ àṣà náà ní ìwúre wà. Bẹ́ẹ̀ ni ó tún wà lára ọ̀nà èdè àti rí pé ọ̀gá ẹ̀ náà ó tún wúre fún. Lẹ́yìn yẹn a rí ọ̀fọ̀ eléyìí wà ní ojú ìwé 53. Bákan náà orin ìrẹmọlẹ́kún ó wà ní ojú ìwé 51. Inú àṣàlẹ̀ tí ń yọ gbogbo àwọn eléyìí à ń padà mú mọ́ ó yá. Tá bá tún á wò ó àfiwé tààrà ó wà nínú ìwé yìí àfiwé tààrà ó tiẹ̀ pọ̀ ń bẹ̀ dáadáa. Tá bá wojú ìwé 5 níbi tó sọ pé ọkàn mi wá balẹ̀ bíi ti ọmọ tí ń kẹ́kọ̀ọ́ bọ̀ látọjà tó wá báyà rẹ̀ nídìí ààrò tó ń ṣe ọbẹ̀ ẹ̀fọ́. Tẹ́ bá wojú ìwé 7 ó ní ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ arábìnrin kò lè bí àròyé lọ́rùn ju bí iyán jíjẹ ti rọ àwọn Ìjẹ̀ṣà lọ́rùn lọ. Bákan náà ní ọkàn mi wá balẹ̀ pẹ̀sẹ̀ bí ọkàn ọkọ ìyàwó tí ò jẹ gbèsè lálẹ́ ọjọ́ ìgbéyàwó. Wọ́n pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ó wà nínú ibí yìí. Lẹ́yìn eléyìí náà a tún rí òwe, a ti sọ̀rọ̀ nípa òwe. Lẹ́yìn òwe wọ́n ti sọ fún wa nípa ìbéèrè pèsè jẹ́ ó wà ńbẹ̀. Tẹ́ bá lọ sójú ìwé 10 ẹ rí ìbéèrè pèsè jẹ́ níbi tó ti sọ pé èwo láwà fi sílẹ̀ fún èkejì. Bákan náà a tún rí àwọn ọ̀nà èdè míì. A ti sọ̀rọ̀ nípa òwe àfiwé tààrà, a ti sọ̀rọ̀ nípa àfiwé tààrà ìfohùnpènìyàn ó wà ní ojú ìwé 21 níbi tó ti sọ wípé ó gbà mí níyànjú láti wá ìwé gidi àti gègé tí kò ní máa dẹnu kọlẹ̀ bí ó bá ti bẹ̀rẹ̀ ìtàn náà ní sísọ. A rí pé ó gbé ìṣe ènìyàn ó gbé wọ ìwé àti gègé ní ibí yìí. Bákan náà látún rí àfiwé tààrà ọ̀tí ló ń kà ń bẹ̀ àti òwe àwọn tí wọ́n lọ ṣalalu ní inú ìwé yìí ni sọ nípa ìwúre. Ṣùgbọ́n àṣà òun ló pọ̀ jù nínú nǹkan tí ó wà ní ibí yìí. Ẹ jẹ́ wá lọ nú àṣà torí gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe pé mi ò fẹ́ gbà yín lásìkò púpọ̀. Nígbà tí a ti mú díẹ̀ nínú àwọn ọ̀nà èdè tí ó sodo sínú ìwé yìí. Àkànlò èdè náà wà bẹ́ẹ̀ o. Tẹ́ bá wojú ìwé 42 níbi tí ó ti sọ pé wá sojú abẹ ní abẹ́ ọ̀rọ̀ ní kó. A rí pé àkànlò èdè òun náà wà nínú ibẹ̀. Mo ti sọ nípa ti ọ̀fọ̀ àti sọ nípa ti orin ìrẹmọlẹ́kún. Ara àwọn ọ̀nà èdè náà ni eléyìí jẹ́. Tá bá sì tún wò àṣà ni ó tún pọ̀ níbí. Èmi wá fẹ́ lọ sínú àṣà báyìí pé nígbà tá a ti mú akànfẹ́ kí wọ́n lè lóye tó wà níbẹ̀ mo fẹ́ ká ṣe ní ṣókíṣókí bí ọbẹ̀ obìnrin. Ẹ jẹ́ ká wá wọ inú àṣà. Àwọn àṣà Yorùbá mélòó lẹ kíyèsí wípé ó farahàn nínú ìtàn yìí? Àṣà tó farahàn bí pọ̀. A rí àṣà ẹbí àti ìdílé. Ẹbí bàbá Àjàní àti Àtànní tí ó wà. A rí ti Àdìgún tí ṣẹ̀gbọ́n bàbá Àjàní. Bákan náà a rí àṣà ẹbí wà bẹ́ẹ̀ nínú bí a rí lójú ẹgbẹ́ 6 níbẹ̀. Orúkọ ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ ní kí ni o? Ìjánu ọmọ. A rí àwọn orúkọ olówe lóríṣiríṣi tó jẹyọ ń bẹ̀ bí mọ̀sínú mọ̀síkùn tó ń sọ ìtumọ̀ pé n tó ń ṣe òun lóye òun ló mọ nǹkan tí
òun fi dákẹ́ rọ́rọ́ bí omi inú kété tóun ò fi fẹ́ bá èèyàn sọ̀rọ̀. A sì tún rí orúkọ ẹni tí ó bá sọ̀rọ̀ náà, orúkọ olówe ni tí a pè ní àìgbọ́ntán, tó jẹ́ pé òun náà wò pé orúkọ tó ń kìlọ̀ ìwà ó ní orúkọ èyí. A rí àṣà ìgbéyàwó nínú ibi tí Àjàní ti ṣègbéyàwó àti àbúrò rẹ̀ obìnrin tí wọ́n ti ṣègbéyàwó, wọn àti Pẹ̀mísírè tí wọ́n ṣègbéyàwó. A rí àṣà òṣùpó ṣúṣú, a rí pé òṣùpó ṣúṣú yìí ló lé ìyá Àjàní kúrò ní ilé àwọn ẹbí ọkọ rẹ̀ nígbà tí àwọn àbúrò ọkọ rẹ̀ tí gbogbo wọn wá láti fẹ́ sùn ní òpó. Àrélé ní ojú ìwé kẹtàdínlógún àti ìkejìléníọgbọ̀n. Àṣà ìwà ọmọlúàbí ó wà ní ojú ìwé 20 níbi tí ọ̀gá rẹ̀ tí tíyà rẹ̀ ti bá Àjàní sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ fatafata sí àwọn àgbà nínú mọ̀lẹ́bí, tó wá ti bá sọ̀rọ̀ yìí pé èèyàn yájú sí àgbà pé kó rí pé kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ àwọn àgbà. Bákan náà a tún rí àṣà ìtọ́jú òbí. A rí pé Àjàní ó fi ìtọ́jú ìyá ẹ̀ ó fi sọ́kàn àti ìtọ́jú ẹbí. A rí pé gbogbo iṣẹ́ tó kọ́kọ́ ṣe nígbà tó kọ́kọ́ lọ lé ọdún, wọn bá nǹkan péréte ló rà fún rẹ̀, ó tọ́jú ìyá àti àbúrò ẹ̀ ló ṣe kí ni o ló tọ́jú. A sì rí pé nígbà tí ọlá dé tó náà rí ṣe, kò jẹ́ kí ìyá ẹ̀ lálàá nǹkan kan. Gbogbo ohun tí ó tọ́ tó yẹ kọ́mọ ṣe fún òbí òun ló ṣe fún òbí rẹ̀. A sì tún rí náà èyí tí ṣẹ̀gbọ́n rẹ̀ Àkànní tó kọ̀ tí ó tó mọ̀ yẹ lójú torí pé tó níyà òun ò jẹ́ nǹkan kan. A rí nǹkan tó ṣe kí ni o tó gbẹ̀yìn òun náà. A rí àṣà iṣẹ́ kíkọ́. A rí pé Àjàní lọ ṣe kí ni o ó lọ kọ́ṣẹ́, ó fojú síṣẹ́, inú ọ̀gá ẹ̀ sì dùn sí i. Àmọ́ ìyà ló bá pàdé ńbẹ̀, ṣùgbọ́n ó ṣe kí ni o ó forí rọ kí ó náà fi di òmìnira. A rí àṣà ìgbàyọ̀ǹda lẹ́nu iṣẹ́ nígbà tí ó parí iṣẹ́ tí ọ̀gá ẹ̀ wúre fún un tí ó sì ṣètò gbogbo tó yẹ kó ṣe láti gba ìyọ̀ǹda àti ìwé ẹ̀rí lẹ́nu iṣẹ́. A rí àṣà ìwúre níbi tí òbí ti ń súre fún ọmọ tí inú ẹ̀ dùn sí tó ń ṣàdúrà fún Àjàní. Àrélé ní ojú ìwé 19 àti 26. A sì rí náà ibi tí ọ̀gá rẹ̀ ti súre fún náà lẹ́nu nígbà tó ń gbà yọ̀ǹda lẹ́nu ẹ̀kọ́ṣẹ́. A rí àṣà ìgbéyàwó, mo ti sọ nípa ti ìgbéyàwó, àṣà ìsọmọlórúkọ nígbà tí Pẹ̀mísírè tó bímọ lẹ́yìn oṣù 9 tí wọ́n sọmọ ẹ̀ ní Ọlápeléke. A rí pé ìsọmọlórúkọ ó jẹyọ níbí ájú ọmọ bí wọ́n ṣètọ́jú ọmọ tí ìyá rẹ̀ bá ṣètọ́jú ọmọ. A tún wá rí àṣà yẹ̀míwò nígbà tí ìyá Dùnwò tó bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ tí yẹn mú lọ sí ọ̀dọ̀ babaláwo láti lọ ṣàṣì àbúrò ọkọ rẹ̀. A rí pé lọ́dọ̀ awo ògbéké. Bákan náà a rí àṣà orin ìrànmọ́lẹ́kún tí a kọ èyí tó wà lójú ìwé 51. Àṣà ìtúfọ̀ ilé wáyé ní ojú ìwé 65 níbi tó ti túfọ̀ àwọn tó kú àwọn ọmọ tó kú tó ti lọ túfọ̀ fún àwọn òbí wọn. A sì tún rí àṣà ìlara ṣíṣe. A rí pé ìlara òun ni ó mú ìyá Dùnwò tí ó tó ṣe láti fi jẹ́ pé ó fẹ́ ṣe kí ni o ó fẹ́ ṣebi sí àbúrò ọkọ ẹ̀ tó jẹ́ olóore rẹ̀ tó mú ọmọ rẹ̀ sọ́dọ̀ tó sì jẹ́ pé inú rẹ̀ ò dùn pẹ̀lú báwọn yẹn ṣe ń ṣàṣeyọrí, tó sì jẹ́ pé òun àtọkọ tiẹ̀ àwọn òkú olójú kan náà. A rí àṣà ọ̀ràn dídá àti ìgbẹ́jọ́. A rí ibi tí a ti gbé Àjàní lọ sílé ẹjọ́ nígbà tí a dúràn ìpànìyàn mọ́ àti bí ìgbẹ́jọ́ ṣe wáyé tí a sì dá lẹ́jọ́ pé kí ó lọ sí ẹ̀wọ̀n ọdún 7. A rí àṣà ogún jíjẹ
a rí pé nígbà tó lọ tán àwọn ẹbí dìde wọ́n fẹ́ jogún Àjàní lẹ́yìn tó jẹ́ pé àṣọgún jíjẹ eléyìí náà wáyé ní ojú ìwé 99. àṣà rẹ̀ ní lọ́wọ́ eléyìí wáyé ní ojú ìwé 99 àti 102. a rí pé níbí yìí tí àwọn ẹgbẹ́ olóòótọ́ oníkùsípò ìkà tí wọ́n ti jẹ́ kí àṣírí gbogbo tí ó tú tó ti ran Àjàní lọ́pọ̀ tí àṣírí gbogbo nǹkan tó fi tú síta tí ó fi di ẹni tó di òmìnira ara rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àṣà ló tún jẹyọ nínú ìwé ìwọ̀nba tí a rí mẹ́nubà nítorí àkókò. kódà àkọ́ṣẹ́ ṣe mọ́ ìpàdéwọ́ tó pọ̀ àkọ́ṣẹ́ gbà lẹ́ṣẹ̀ torí mi mọ̀ pé ẹ̀ tù tó báyìí ẹ ṣeun ládùúgbò ìmọ̀ yín ò ní fọ́ àmì àṣẹ Èdùmàrè. gbogbo ọgbà lẹ́mọ̀ bá gbà mú. àṣẹ Èdùmàrè. ẹ jẹ́ kí á wá káàdì rẹ̀ pẹ̀lẹ́lẹ̀ ẹ mẹ́nubà bíi mẹ́ta ara iṣẹ́ tí ìwé yìí jẹ́ fún àwùjọ. iṣẹ́ tí ìwé yìí jẹ́ fún àwùjọ pọ̀ ó jẹ́ kó yé wa pé ọmọ ìyá tá a bí nínú kan náà pé wọ́n ṣe finú tán nítorí tá a bá wo ìwà tí Àkànní wù sí àbúrò rẹ̀ tó jọmọ ìyá rẹ̀ tí ó sì yẹ kó ṣe kíni tó yẹ kó rí bẹ́ẹ̀ tó wá sọ̀rọ̀ àwọn di ọmọ ìyá Àwùsá tí ó yẹ kó rí bẹ́ẹ̀ pé gẹ́gẹ́ bí ọmọ ẹbí ó yẹ kán kóra wọn papọ̀ kán fìfẹ́ ṣe ohun gbogbo ni. a rí ẹ̀kọ́ wípé bí ojú bá ń pọ́n ni ká máa rọ́jú. a rí pé inú òfin inú ọ̀la òun ọmọ Pándọ̀rọ̀ Àjàní ṣe kíni o ló fi dàgbà nínú páká òun làwọn ẹ̀ fi ṣe kíni o ló fi yọrí nínú ìgbàgbó onímọ̀lúwẹ̀ fi ṣọ̀ṣọ́. ẹ wo gbogbo ìyà tó wọn àtìyẹ́ ẹ̀ jẹ àárò gbígbà kó tó dípò lọ kọ́ṣẹ́ ìyà tó jẹ lẹ́nu ẹ̀ kọ́ṣẹ́. ká ní àforítì àti pé àforítì àti sùúrù òun ló sọ Àjàní di ẹni yìí ẹni ẹ̀yẹ ní àwùjọ. a tún rí wípé ó kọ́ wa wípé ká má máa ṣe lára bó bá ń dáa fún èèyàn kan ká fọlá wọn tọrọ ni ò sọ pé kò ní dáa fáwa náà ká máa sọ pé torí pé bí ó ti ń yẹ nìyẹn ká máa dìtẹ̀ ká máa gbọ́ ọ̀nà ìṣubú ọmọlàkejì wa. ìgbà ìlara ò dáa léyìí tó jẹ́ pé àrítí ìyá Dùnwó tí ó dánwò nínú ìtàn yìí. bákan náà a jẹ́ kó rí pé ẹ̀kọ́ pàtàkì ni pé olóòótọ́ ò ní kú sípò ìkà. a rí pé lóòótọ́ Àjàní ó jìyà lóòótọ́ ṣùgbọ́n òdodo ṣe kíni o ó fara hàn nígbẹ̀yìn àṣírí sì tú. ó jẹ́ kó yé wa pé lóòótọ́ pé bí rọ́bà lọ ní 20 ọdún ìjọ kan ṣoṣo ni òótọ́ ṣe kíni o lóòótọ́ ó dé bá. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà ní inú ìwé yìí. mo ti sọ fún wa nípa ìforítì ká láforítì ká má ṣe lára ká sì máa ṣe kíni o ká ní ẹ̀mí sùúrù ìrọ̀rí nínú ohun gbogbo tí a bá ń ṣe ká sì jẹ́ ká mọ̀ yìí pé olóòótọ́ ní kò sípò ìkà. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ kú atótónu ẹ kú iṣẹ́. ẹ ṣe olóòtú. a máa rí yín bá. àmì àṣẹ Èdùmàrè. torí kéèyàn tó fi àsìkò sílẹ̀ nírú àsìkò yìí láti ṣe akọ iṣẹ́ tí ẹ ṣe sí ìwé yìí ó yẹ ká gbé Sàmọ́ Sángúdù ọ̀hún ká gbé kó tóbi ni. èmi fẹ́ kí òǹkọ̀wé fún iṣẹ́ takuntakun tí ó ṣe. ẹ rí pé ẹni tí ò bá ka ìwé títí dópin kò ní tètè rí ibi tí ìtàn yìí ṣe kíni o tó ń forí sọ. a rí pé ó ṣe débi tó jẹ́ pé èèyàn á fẹ́ tẹ̀síwájú láti kà á láti mọ ibi tí ìtàn náà tó parí sí. a sì rí ọ̀nà tí ó gbégbà ìtàn láti inú ìtàn tí ó lò. ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ẹ̀kọ́ ló sodo sínú ìwé tó jẹ́ pé ó yẹ kí èèyàn kọ̀ọ̀kan kó kà tó jẹ́ pé yóò kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ṣe ń gbélé ayé. ẹ jẹ́ kí wọ́n rí èpo ẹ̀. ó nìyí tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ṣe ń gbélé ayé àti bí èèyàn ṣe ń ṣe kí ni o bí èèyàn ṣe ń hùwà.
ayé tá a wà ẹ́ ayé ẹlẹgẹ́ ni kò sí nǹkan téèyàn lè ṣe tó lè tọ́mọ aráyé lọ́rùn pẹ̀lú gbogbo bí arákùnrin ṣe gbìyànjú tó òǹkọ̀wé jẹ́ kó yé wa pé ọ̀tá ẹni èpòdù ọ̀yà àbínú ẹni inú wọn ò lè dùn sí nǹkan rí kódà kéèyàn forí ṣe kó fọrùn ṣe ẹ rí pé kí ló ń tàn ṣe náà ni ó rí ní ojú wọn a sì rí pé gbogbo àwọn tí wọ́n hùwà bí yìí náà ilẹ̀ padà ṣé kí ni ó padà òbí wọn a rí pé má ṣe ayé ní gbé ẹni tó bá ṣe òun ní lọ. ẹ ṣeun a dúpẹ́ fún àfikún pàtàkì eléyìí tí ẹ ṣe a ní akíyí fún kan ni ẹ wá tún gbé mẹ́ta lé a dúpẹ́ ẹ ṣeun púpọ̀. pẹ̀lú eléyìí náà ni a fi máa dágbére fún bẹ̀yìn tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa lénìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé àkànṣe ilé a fi ṣe léyìí láti jẹ́ kí ẹ lóye ohun tí ó wà nínú ìwé tí a pè ní olóòótọ́ kò ní kú sípò ìkà pé bá a bá pèèyàn lólóòótọ́ kí ká tó lè máa sọ fún yàn pé kò ní kú sípò ìkà ó túmọ̀ sí wípé ojú ẹ̀ rí nǹkan àmọ́ mi ìfẹ́ kí ọ̀rọ̀ mi ó dàbí ọ̀sẹ̀ bọ̀kẹ́bọ̀ jẹ kọ́ ni má bàa dàbí ọ̀sẹ̀ bẹ̀kọ́ bẹ́ẹ̀ mi kẹ́ ẹ lè mọ̀ wípé kì í ṣe wípé ojú ẹnìkan wò lásán ni olóyè kí n tún wá mú ẹni tí ó jù mí lọ tí wọ́n tún jẹ́ ọ̀gá mi lẹ́nu iṣẹ́ pé káwọn tún wá nígbà táwọn kà tán kí ló yí èrò tiwọn lórí ẹ̀ inú wa sì dùn wípé a pè wọ́n jẹ́ wa wọ́n sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ a máa rí yín bá ẹgbẹ́ bá wa dágbére fún àwọn èèyàn wa. so mo dúpẹ́ fún àǹfààní tí ẹ fi fún mi láti wà lórí ètò yín mo sì ń fi àkókò ìtún sọ fún pé nígbàkúgbà tẹ́ bá pè mí tayọ̀tayọ̀ ni màá fi jẹ́ yín ẹ ṣé púpọ̀ fún àpọ́nlé yín ó dìgbà kan náà. ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni ọ̀gbẹ́ni Àkànó Wàsíù Ọlárẹ̀wájú. ẹ ṣeun púpọ̀ a kò sì ní pẹ́ náà tá a fi pè yín nígbà tẹ́ ẹ ti sọ fún wa wípé tá a bá ti pè yín ẹ mọ̀ jẹ́ wa ìgbàkígbà àjíǹde ara ó sì mọ̀ jẹ́ yín àmì àṣẹ Elédùmarè ẹ̀yin lẹ́ máa wá àwa náà lẹ́ máa bá àmì àṣẹ Èdùmàrè nípò gèrèrè nínú àlàáfíà ara láṣẹ Elédùmarè. adúpẹ́ lórí orúkọ gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ní dédé àsìkò yìí ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ní kí ẹ túbọ̀ bá wa tàn kálẹ̀ táwọn tí wọn ò láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ náà ò lè láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ mọ̀ wípé àkànṣe títẹ̀ ní jẹ́ olójẹ́ kí n wọwọ́ aṣọ eléyìí tí mo wọ̀ yìí láti fi polówó ìwé tà ń sọ nípa ẹ̀ náà ni èyí ìwé olóòótọ́ kò ní kú sípò ìkà bí ẹ̀yin bá wá fẹ́ láti ra ìwé yìí ó ti wà ní ilé ìtàwé ti yunifásitì Ìbàdàn ìyẹn UI bookshop wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sì tún lè rí ra bẹ́ẹ̀ bá pè mí sórí aago mi èyí 08037357317 tí ẹ bá ti pè mí a ó sọ̀rọ̀ ibi tí a ó bá ti pàdé tí ẹ ti rí ìwé náà gbà ǹjẹ́ agbe èmi ṣetán padà relé ìdáró náà nù àlùkò mi tún ti ṣetán báyìí ó tún padà reléwé ìkùsùn lèkèrèkè èmi tún ti gbọ̀ yẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́ni ó tún padà reléwé ìkẹfun tuntun èmi amọ́lẹ́bí ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yẹ ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ẹ̀ ń fẹ́ wa ní gbogbo ìgbà náà ni màá tó bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire ire lójú owó rí ire ní ọmọ jẹ́ tiwa ní gbogbo ìgbà o àṣẹ Èdùmàrè.